mọ ọmọbìnrin yìí ẹ sọ fún pé mi ò kì í ṣàwọn onítíátà ẹgbẹ́ o wòlíì lèmi o wòlíì akọgun kì í ṣe wòlíì onítààyè o ó bá wo ibi tí mo wà yìí wàá mọ̀ pé inú aginjù ni má jẹ́ ń bẹ́ lọ́wọ́ lọ́rọ̀ ẹ o so mọ̀ pé ìran asọ̀rọ̀ ṣẹ kì í sọ̀rọ̀ dànù mo tún máa bá ojú ọjọ́ sọ̀rọ̀ torí ẹ àá ní kí ẹ̀sìn ó ta lé ẹ a máa fi déètì ọjọ́ tó máa ṣẹlẹ̀ má dẹ̀ sọ sáyé bí ò bá dẹ̀ ti rí bí a jẹ́ pé kò sọ́lọ́run lókè ṣùgbọ́n ẹ jẹ́ kí ọlọ́dẹ kó pe ajá ẹ̀ sí tòsí ajá tó ń gbòye bá wípé kì í ṣe gbogbo ajá kì í ṣe gbogbo ẹranko lajá ń gbó mọ́ o so mọ̀ dí má taṣọ àgbà mọ́lẹ̀ o tó o bá taṣọ àgbà mọ́lẹ̀ o lè má ra sọ dàbora o wo bí mẹ́ta lọ̀já àwọn àgbà o kí ni mo pè yìí mẹ́ta lọ̀já àwọn àgbà ọ̀já àkọ́kọ́ ọmọ náà fi ń pọ̀n ọ̀já abiyamọ ni wọ́n ń pè òun náà máa fi ń pọ̀n ọmọ òun ló ń su ọmọ mọ́ ẹ̀yìn ìyá rẹ̀ tó fi ń jẹ ọmọ tán fi ń so gbọngbọngbọn èèyàn kì í bímọ kó má lọ́jà abiyamọ o ọ̀já ẹlẹ́ẹ̀kejì ọ̀já Ṣàkì ni wọ́n ń pè ọ̀já tí wọ́n ń pè lọ́jà Ṣàkì yìí làwọn awo ń lò wọ́n máa ṣe kíni wọ́n máa fi léèjìká tàbí kan wé lọ́rùn kí ni ìtumọ̀ rẹ̀ kì í kàn ṣe fásán kì í ṣe yúnífọ́ọ̀mù nìkan òun gangan tán bá ti ń wọlé awo lọ òun gangan ni significant wọn signature wọn pé àwọn awo ló dé yìí ìyẹn fún àwọn tó ń ṣawo ṣé kí n wá sọ fún ẹ àtọ̀já àkọ́kọ́ tó jọ̀jà abiyamọ àtọ̀já Ṣàkì ọ̀já ayé ni wọ́n ọ̀já kan wà tán pè ní ọ̀já ọ̀run ṣé kí n sọ fún ẹ ọ̀já ọ̀run ìhorí ni wọ́n fi ń bò òun rèé àwọn tó bá jẹ́ àgbà wòlíì ló ń lò tó o bá lágbà ńlé lọ pèdè tí mo pè yìí fún wọn má jẹ́ ń wí ọ̀já lérí wọnú ko torí tiẹ̀ o yóò lágbára díẹ̀ o bó o bá lágbà ńlé wá àgbà lọ sábà tó o bá dábàá wá bá àgbà kó o pa ọ̀rọ̀ yìí tí mo sọ yìí fún wọn pé wòlíì akọgun sọ fún ẹ pé fìrífìrí òkú lajá ń rí o ìran ajá kan kì í rí fìrífìrí inú tí n bá túnú fún ẹ àti tó ń ta aṣọ yìí ó jẹ́ gbájúmọ́ aṣọ tiẹ̀ kó o má ta àwọn tiẹ̀ ń wọ ẹ báyìí wọn ò bẹ́ẹ̀ sọ o kán má bàa padà bẹ́ẹ̀ sọkún o eyín tájá fi ń bọ́mọ ẹ̀ ṣeré olófin gejẹ o lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ tó pe Èlíṣà ní apárí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn nílé wọn èmi ò ní kó má bú mi ṣùgbọ́n ọjọ́ tí n bá ráyè tí n bá bù ẹ jẹ wàá mọ̀ pé eyín ọká torí yẹn ó yàtọ̀ sí gbogbo eyín tó kù téyín ọká bá bà ẹ́ sà téyín ọ̀kan bá ti gé hàn tèrìkì àgbà ni o ṣọ́ra ẹ o má taṣọ àgbà mọ́lẹ̀ kó má bàa rìn wòwò ẹ kìlọ̀ fún ẹni bá létí o wòlíì akọgun ṣe wòlíì onítààyè gbogbo wòlíì tó bá rí lọ́jà kọ́ ló wá tọrẹ já o ẹni ọ̀ràn yàtọ̀ sí ẹni ọ̀fúnrán o ìran sọ̀rọ̀ ṣẹ kì í sọ̀rọ̀ dànù o wo bí tí n bá na pàpà sí ẹ tí mo pe gbólóhùn sí ẹ àṣẹ ìdìdí ìpè inú oko yìí ni mo sùn for 40 days láì jẹ láì mu mo tójú mi rí kí n tó débi mo dé o tí n bá ní kó rí fún ẹ bẹ́ẹ̀ ẹ̀sìn àgbáyé ni wọ́n ń pè bẹ́ẹ̀ o ẹ bá a wí o ẹ pín fọ́nrán yẹn sí ẹ rẹ̀ káàkiri iṣẹ́ tí mo múlẹ̀ lẹ́ẹ̀kan yẹn wà nídìí ẹ̀ mo sì ń padà bọ̀ fún ànọ́dá iṣẹ́ fún àwọn tó bá ń wá ìwé gbèlú nílùú òyìnbó. God bless. tó bá já sí pé àáfàá kan àbí èèyàn kan ló sọrú eléyìí ṣe rí gbogbo àwọn aláṣìṣe yẹn àbí àwọn ní I don't know how to call them wọ́n á ti máa pariwo pé ẹwà àfáà o ẹgbọ́n tá a fa sọ ẹgbọ́n tá a fa sọ àmọ́ tó bá jẹ́ pé ọ̀dọ̀ ẹlòmíì ni ẹ ní gbọ́ nǹkan kan lórí ẹ tí ẹ ní gbọ́ kí wọ́n sọ pé àṣìṣe lélẹ̀ tẹ́ bá wo ohun tí pásítọ̀ yìí ń sọ yìí nísìn àbí ṣe bí pásítọ̀ la máa pè ẹ ń rí kẹ́nìkan sọ pé n tó sọ yìí kò dáa àbó dáa n tá à ń sọ nìyẹn kí ló dé tá à ń ṣàbòsí ara wa ṣé pásítọ̀ yìí ṣé pa Ọlọ́run ni ẹ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé òun gangan lọ́lọ́run fún Lizzy Anjorin kí ló dé kí ló le tó bẹ́ẹ̀ Ọlọ́run kó ṣàánú wa àbòsí ní Nàìjíríà Ọlọ́run nìkan ló lè bá wa yanjú.